Bí wọ́n dá ìwọ náà. China ni. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ rí wèrè. Ṣé ilé lọ rí? Ṣé lọ rí? Títí. Sọ̀rí àtúntò àdán. Iṣẹ́ ti parí báyìí. Gbogbo bí bàbá yìí. Wà bí. Bàbá wo? Mo rò. Mọ̀mọ́ dáadáa kọ́ máa ń lórí báwọn. Aṣáájọ wà nù lóyìn ni, ó sì tí ẹyin sì ṣe tèmi. Wọ́n ṣe à ń pè wá bí kí ẹja máa fúnra aláwọ̀ lọ́wọ́. Wọ́n kò sí ọwọ́ kankan tí mo fẹ́ fún ọ. Níwọ̀n ìgbà tí ìwọ náà ò bá ti fi ọwọ́ tèmi hàn mí, tó ò fi wọ̀ mí pé bí n bá ṣe tèmi náà wà dí mi lọ́wọ́, ṣé wọ́n lọ yí mú náà ọmọ rẹ kọ́ yí mi lágbòdà ná? Èmi. Níwájú ta ni àti ta ni lérí kí ni? Lórí tí ọmọ sínú ara rẹ pọ̀ ní kọ́mọ rẹ wá yí mi lágbòdà ná. Ìṣe á ní kó gbogbo kan mo gbà. Ìgbà kéèyàn parọ́ mọ́ mi. Ọtún ti bẹ̀, mo mọ̀ kó ọ̀fẹ́ràn rẹ̀. Tó bá ti fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀. Ìgbà mọ̀ ọ̀rọ̀ ìbá kàtìkàtì lọ, ìwà mọ̀ tí mo àbí mo dáṣẹ̀ ní ìfùmọ̀ ni àbí kílọ̀ bá mi wí. Ṣé mo dá ṣé ìjẹ́pẹ́ ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ yìí? Ṣé ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ yìí? Àwọ̀ ẹ ṣe sùúrù o. Èmi mọ̀ bọ́yọ̀ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí èdè pọ̀ ti mo ti fẹ́ lójú ẹsẹ̀ rẹ̀ mọ̀. Ṣé ojú ẹsẹ̀ rẹ̀ hàn? Níbi ilé ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ mọ̀. Ojú ẹsẹ̀ rẹ̀ dà. Kò sí ọ̀nà. Wọ́n dára tẹ́ mọ páàkì. Tani ń bá rẹ̀ dìnnà dẹ́ kí kò sí wàhálà. Bọ́lá mo bá mú yàn báyìí, dàǹtò ni ó mú yàn. Ta ló ní bàtà yìí? Bàtà ta ni? Ìkejì sẹ̀rí fúre. 5 and 6 rẹ̀ rẹ̀. N bò lọ ti rí. Sọ́ọ́rí tó dà ná. N bò mo ti rí kíni? Mo jí gbé ni mo rò fún ọmọ tí ń ṣe ọ. Àbá sẹ́rí. Wọ́n dà fún ọ. Wọ́n bọ̀. Wọ́n dà kí nínú fún mi o. Kí ló tó ṣe ọ lẹ́sẹ̀? Ẹsẹ̀ fẹ́ máa dùn mí ni. Èèwo ló wá sọ ọ́ di jìgàn òjijì báyìí. Ẹgbẹ́ lẹ̀. Ó ní ọgbẹ́ lẹ̀. Mo ní ọgbẹ́ àbí nǹkan jáde léyìí ni. Ìwọ náà ni bàtà kejì rẹ̀ rè. Ṣé òsì mo mú ṣọ́ọ̀ṣì? Ìkejì rẹ̀ wọ́n bọ̀ ọmú wálé yìí. Àbí wọ́n kọ́ lọ ní ni? Ó dà pé mi mú ni. Ṣé ìwọ lọ́lọ́ lè dá àgbo kàràǹpà nínú? Aṣọ funfun àtàṣọ pupa yẹyẹ asín. Kí lọ́kàn? Mo fi búra. Jẹjẹjẹ nígbà tí mo kàn lọ, mo fẹ́ pa kọ́kọ́ ni o. Bí mo ṣe mú òkúta báyìí tí mo ń sọ́ọ̀lù báyìí tó jábọ́ báyìí. Àgbo kan dànù. Àgbo yí mi lágbòdà ná. Bàbá ẹ sá gbọ́ nítorí bàtẹ́ pẹ́ iná kétí àpò ọ fẹ́ pa kọ́kọ́. Ọlọ́run yóò kọ ẹ̀yin méjèèjì. Yóò pa kọ́kọ́. Ṣé ọmọ yí àgbo tó hàn dànù? Pamúnibúni ni wọ́n mọ̀ yìí. Sọ pamúnibúni ni ọ́. Bàbá ọkọ mi má bínú. Ṣé sùúrù. Ṣé ọmọ yẹn tó dànù? Kí ló dànù? 1.5 million naira ní àgbo tó dànù. Ìgbà tí èsì máa lò láǹkà ìyà. Àpúrùtù ló pè mí. Níbi kíni? Lérí kíni? Ṣé ọmọ àgbo tí mo gbé lẹ́nu? Ọ̀dà má bínú. Àgbo èdè àgbo HIV. HIV kọ́ èèmù ni. Ọ̀dà má bínú. Sọ́rí ọ̀rọ̀ má bínú ta ni? Èyí náà gbọ́ máa ṣe bí ni. Èmi ò bá eré wà kọ́ pé jáde kó mọ́wọ́ mi jáde tí ò bá mọ́wọ́ jáde. Wọ́n lù ú bí ẹ̀rọ. Àwọn tíjà tó ní olówó mọ́mọ́ ọ̀là bẹ́ẹ̀ kó má bínú. Dani kó bẹ Dani kó má bínú. Méjì ni nínú kí n gba owó àgbo tó dànù 1.5 million naira sí ni. Àìwá lè ṣe wọ́n sì ọ gbàṣùgbàṣù wọ́n náà bí ejò ẹ̀jẹ̀ ìyà yìí ni. Kí lẹ sọ? Kí wọ́n mú fi ìyà jẹ ni nínú kọ́ kó jáde tàbí kí n nà ọ́ níbí àti wà tàbí. Gbẹ̀gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀. Màmá bragi wájú ta ni. Tẹ́lẹ̀ nà ni. Wọ́n bí wọ́n dá ìwọ náà. China ni. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ rí wèrè. Tẹ́lẹ̀ nà ni. Tẹ́lẹ̀ nà ni. Títí. Sọ̀rí àtúntò àdán. Ọba rẹ̀ tún Ṣé ìyá wòlé dáhùn gbọ́dọ̀ mi lẹ́yìn? àṣì àtìtú. Tí ẹ̀yìn rẹ̀ ò bá wọ́. Ẹ rásà, ẹ dà fún yín. Ọ̀gá ló dé. Ẹ dákun ẹ jókòó. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ò ní lè dúró because mo ń keep àwọn èèyàn waiting ṣe you understand ẹ kàn gbé kíní ìwà kí n tètè máa lọ nítorí. ẹ ṣe tún yín Ọ̀gá sójà. a ti parí rẹ̀ àbí tó hàn ní Mo ti yàn. ṣàlàyé fún wọn. Kọ́sítọ́mà yín àwọ̀. Olú ìgbàwọ̀ sí lọ. Wọ́n ti dànù. Kí ló ṣẹlẹ̀? Kọ́sítọ́mà yín òun lọ dànù ó ní inú yín bí òun Wow. ó ní bẹ́ẹ̀ tí mo ń ṣe olóṣìlẹ̀ báàgì ẹ̀kan mọ́ rẹ dúnwọ̀n àwọn ó lẹ́sàsán kakí. Lẹ́nu dákẹ́jáde dáadáa ní gbogbo èmi sọ bẹ́ẹ̀ gbà wọ́n sọ bẹ́ẹ̀. Ta ló dànù? Ọ̀yàwó ọ̀dà agbádá kọ́ ló kọ́ ni. Àgbàdá ó lọ dànù. Ẹ fún mi lórí kí yẹn that one apart ṣé ẹ mọ̀ wípé òǹtútẹ̀ ẹ̀dànù yẹn is worth of 2 million naira àbí ló lẹ gbà lọ́wọ́ mi. Ẹ súnmọ́ mi. Ẹ jà ṣe jà ṣe ọ̀nà ẹ súnmọ́ mi. Bọ́ọ̀ kọ́ lórí ṣe ayé ẹ̀dá ẹ̀bẹ́ ẹ̀kọ́ lórí.
ẹ ti kú. wàá bì nítorí ṣe yí ò dá o. bàbá bẹ́ẹ̀. ṣe yí ò dá o. yàrá díẹ̀. ṣe yí ò dá o. ó ti gbádùn. kò dára ẹjí mi lágbo dàá náà ẹ tó fi sọ́jà tẹ̀mí ẹ̀ nínú ọdọ́ọdún o.